ìjọba àpapọ̀ bàbá wa Ahmed Tinubu Bọ́lá Ahmed Tinubu. All right, you're back. All right, congratulations. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, a gbé ọ̀gá bàbá, Olúwa ẹ ṣé, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. Òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́. Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin abiyamọ gidi, ẹ máa ní fojú sunkún ọmọ, ẹ máa ní gbọ́mọ gbin. Àwọn ọmọ yín wọn ò ní gbókù ọmọ sẹ́yìn ọkàn wá ká yín mọ́ lánàá fẹ́ù bí àfáà kan. Ẹ gé orí wọn dànù fẹ́ù kí gbogbo ogun ó sinmi, oníkálukú lọ sinmi. Mo gbọ́ pé ayọ̀ Ìgbòho pè mí o, breaking news. Sunday Ìgbòho pè mí, breaking news. Ìgbòho pè mí. Ògbómọ̀ṣọ́ a kú oríire o, a kú oríire, the rescue. Oríta Takí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Takí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ àwọn ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o. Àwọn èèyàn wa ń dunnú tó ń yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sí tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Takí. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their bus that just passed now. Oríta Takí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. A kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí Ọba Ghandi Afọlábí Ọláoyè. A kú oríire. Ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really happy. Ògbómọ̀ṣọ́ can now sleep now. We can sleep properly. Congratulations gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí Takí sí o. We say congratulations to them. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. Òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́, òun lọmọ lọ́rùn gùn tó máa yọ̀ wá sílé. Òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́, òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́. Òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́, òun lọmọ lọ́rùn gùn tó máa yọ̀ wá sílé. Òkè ta lágbára gùn tó mí hẹ́lẹ́. Praise the Lord. Hallelujah. Olúwa ẹ ṣé. Ṣé pé lóòótọ́ ni ìgbà tí mo kọ́kọ́ rí fídíò yìí mo ní irọ́ kò kì í ṣòótọ́ bóyá AI ni. Àṣẹ wípé lóòótọ́ Ọlọ́run wà láàyè, Ọlọ́run wà lójú iṣẹ́. Ṣé o ẹ̀yin ìjọba wa dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa rescue àwọn ọmọ yìí pátápátá ẹ ṣé o. Ìbànújẹ́ ò ní kàn yín o. Gbogbo wa láti dààmú báyìí kò ní jẹ́ tẹnìkan kan. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró, gbogbo ẹ̀yin bloggers tẹ́ ẹ sinmi, gbogbo ẹ̀yin bàbá lálùbáríkà, gbogbo ẹ̀yin ìyá lálùbáríkà tí ẹ ò sinmi lórí ọ̀rọ̀ yìí lásìgbà tí wọ́n ti kọ́ àwọn student yìí lọ lẹ́sìn ẹ̀lẹ̀ àti teacher wọn. Gbogbo yín orí yín ò ní burú, orí yín ò ní gbàbọ̀dẹ̀, àwọn ọmọ yín ò ní ṣìrìn, ẹ̀yin gan ò ní ṣìrìn, wàhálà ìdààmú ò ní tọ́ sí gbogbo wa o. Olúwa ò ṣé o wípé wọ́n ti ẹ̀sùn wá káwọn ọmọ yìí dé wá bá wa láyọ̀ àti àlàáfíà. Àwa náà tún fojú wa rí wọn. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Olúwa ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa. Inú mi dùn lónìí. Olúwa ò ṣé torí pé látìgbà táwọn ọmọ yìí ti lọ báyìí
níṣẹ́ ló dàbẹ́ ń pè mí gan ló ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin abiyamọ gidi ẹ̀ máa ní fojú sunkún ọmọ ẹ̀ máa ní gbọ́mọ gbin àwọn ọmọ yín wọn ò ní gbókùú ọmọ sẹ́yìn ọkàn wá ká yín mọ́lé àwọn ọmọ yín ò ní kó sọ́wọ́ ajínigbé ò ní já àwọn ọmọ yín gbé lọ lágbára Ọlọ́run inú mi dùn àwọn ọmọ ẹ̀sìn ẹ̀lẹ̀ student ẹ̀sìn ẹ̀lẹ̀ àti àwọn tíṣà wọn tí wọ́n dé Olúwa ó ṣeun àfògo fún Ọlọ́run alààyè lókè ọ̀run tí ó jẹ́ káwọn ọmọ yìí dòkú tí ó jẹ́ kí ẹ̀mí burúkú wọnú àwọn agbésùnmọ̀mí yìí kán bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n níbọn pa Olúwa ó ṣe o. Àwa fi àsìkò yìí gbàdúrà fún Mr. Oyedokun àti tíṣà kejì wọn tí wọ́n pa a fi àsìkò yìí gbàdúrà fún wọn pé k'Ọlọ́run kó ṣe ikú nísìnyí fún wọn kó pa gbogbo àṣìṣe wọn rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yóò kó wọ́n ṣẹ̀ ní ayé kí Ọlọ́run bá wa ṣàforíjì fún wọn kó gbà wọ́n sí ọwọ́ ọ̀tún ẹ̀ kán rí lé dé sí kán má jìyà sàárè Ọlọ́run Olúwa ò ṣe é nǹkan tó ṣe mí láàánú jù ní simán tí wọ́n kọ̀ bẹ́ bọ̀ lọ́rùn tí wọ́n dú bí ẹran tí wọ́n pa má yẹn dànù àtẹni tán yìnbọn fún ṣùgbọ́n ìròyìn ogun kì í kú ẹni tó máa ròyìn ogun ò ní kú òun ni tàwọn ọmọ tó dé láyọ̀ yìí àwọn tó dẹ̀ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ Ọlọ́run á bá wa rọ̀ wọ́n lójú a gbọ́ pé ẹ kó àwọn agbésùnmọ̀mí ẹ̀yin ìjọba wa a gbọ́ pé àwọn 8 lẹ kó ẹ ṣiṣẹ́ takuntakun a lù yín lọ́gọ̀ọ́ ẹnu àṣegbòsà fún yín sà àṣegbòsà fún yín mà ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí àwọn ìkà òdóró èèyàn yìí ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n ní tí ọmọ kékeré bá ṣe ìwín burúkú èsì burúkú náà máa fi ń nù nídìí Bíbélì náà sọ lẹ́ni tó bá ti bi idà pààyàn ibi ìdáná ti ń pa a ò kọ yín níṣẹ́ yín o ẹ̀yin ìjọba ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ní Bíbélì wí àwọn ẹni wọn gbọ́dọ̀ lọ láì jìyà wọn gbọ́dọ̀ láì jìyà o ẹni tó ti bi idà pààyàn ibi idà náà ní kẹ́ ẹ ti pa wọ́n níṣẹ́ ni kẹ́ ẹ pa wọ́n ẹ má fi wọ́n sílẹ̀ tẹ́ bá fi wọ́n sílẹ̀ wọ́n tún máa ṣe míì o ẹ fi wọ́n sínú ìgbèkùn kójú wọn ráre kí wọ́n mọ̀ pé iṣẹ́ burúkú ni wọ́n ń gbórí orí ilẹ̀ Nàìjíríà ìtàn ń gbé ṣe ẹ ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú ẹ bó ṣe dúnbù Mr. Oyedokun yẹn kò sígbà tí mo lè rántí máa yẹn láyé yìí kó jẹ́ òru dúdú kí mo fẹ́ jí tọ̀ tí n bá rántí máa yẹn báyìí kíní ara ìwárìrì á tún mú mi àìmọye ìgbà tí mo ti sunkún lórí ẹni tí mi ò mọ̀ wọ́n rí bọ̀ tí wọ́n má fi lè nára àgọ́ ara mi ò gbà tí wọ́n dúnbù èèyàn bí ẹni dúnbù ẹran lẹ́ni tó ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ àtijọ́ àti mú tó ṣiṣẹ́ ẹ̀ lọ tí wọ́n dẹ̀ pa àwọn àti tíṣà kejì tí wọ́n pa ẹ wo ẹ̀yin ìjọba wa mo gbé e fún yín òṣùbà yín rèé o ṣùgbọ́n àwọn tẹ́ ẹ mú yìí ẹ ṣèdájọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ o ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ o tẹ́ ẹ bá fi wọ́n sílẹ̀ wọ́n tún máa ṣe nǹkan míì o àti dúpẹ́ o ẹ ṣé o gbogbo ẹ̀yin security pátápátá tí ẹ lọ sínú igbó láti bá wa gbà wọn ọmọ yìí wálé ẹ ṣé o àṣetá àbọ̀ ò ní bà yín o iṣẹ́ yín ò ní dìṣẹ́ o wọn ò ní dí ẹ̀yin náà sẹ́yìn mọ́tò wálé o wọn ò ní gbókun yín wálé wá bá wọn ẹbí yín lágbára Ọlọ́run iṣẹ́ tẹ́ yàn láàyò àṣeyè lẹ́ máa ṣe lágbára Ọlọ́run adúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà pátápátá gbogbo yín ni mo kí o a kú oríire náà tó kò ní kù lẹ́yìn àwa náà a ò ní kó sọ́wọ́ a ò ní pàdé àgbákò gbogbo wa o orí wa ò ní burú a ò ní fẹsẹ̀ wa rìn lọ síbi tí kò á ti pa wá o inú mi dùn lénìí Olúwa ò ṣe o gbogbo ẹ̀yin bloggers yẹn ẹ ṣe tẹ̀ ń pariwo réréréréréréré gbogbo yín pátápátá yèyé dára bàbá wa wí kóńkó Mr. Wisdom bàbá wa Yorùbá Parapọ̀ TV ẹ̀yin náà ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ẹ wo tí bá ní kí n máa ka àwọn èèyàn bàbá wa Kọ́lá Olóòtú iṣẹ́ ńlá lẹ ṣe ẹ ò sinmi ẹnu everybody ò gbórí ẹ wo tí bá ní kí n máa sọ̀rọ̀ tí bá ní kí n máa dárúkọ mélòó ni mo fẹ́ dárúkọ èèyàn mélòó ni mo fẹ́ dárúkọ gbogbo ẹ̀yin olóríire yìí pátápátá ni mo kí gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ yìí gbogbo yín pátá ni mo kí orí yóò ní burú ó ṣẹ̀dá yóò ní gbàbọ̀dé orí àwọn ọmọ yóò ní burú àkó àmójúbà o àkó àmójúbà àwọn doctors lọ́ọ̀yà professor ọ̀la gọ́fúnà president wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àkó àmójúbà o ẹni tó bá jábí amọ̀ kó má èèyàn lè torí pé wọn ò ṣọmọ òun kó wá ní kan tó ṣẹlẹ̀ sí wọn inú òun dùn a tún wá rí wọn láyà sàlàáfíà gbogbo àjọ gbọ́dọ̀ dunnú papọ̀ àwọn ọmọ ẹ̀sìn ẹ̀lẹ́ ti dé ẹ̀yin ọmọ yorí yóò ní gbàbọ̀dé o
ẹ ò ní pàdé àgbákò mọ́ láyéláyé yín lágbára Ọlọ́run. Ẹ máa débi gíga, ẹ máa débi tẹ́ fẹ́ dé lágbára Ọlọ́run, ẹ máa débi ayọ̀. Olúwa ó ṣé o. Àwọn ọmọ Yorùbá lápapọ̀ a kú oríire, àwa lọ́pẹ́ yẹ. Ó wá dáa báyìí, ó dáa báyìí o. Ẹ ṣé tẹ́ ti bá wa gbà wọ́n mọ yìí o. Àti dúpẹ́ àti dunnú, ṣùgbọ́n ó kù síbi tó ń kù sí. Ẹ̀yin ìjọba wa, nǹkan tẹ́ bá fẹ́ wá bá wa ṣe gangan kírú eléyìí má sùn wáyé mọ́ nílẹ̀ Yorùbá wa, kó má sì ẹ̀ wáyé mọ́. Ẹ̀yin ìjọba wa, ẹ jọ̀ọ́ ẹ gbà wá o, ẹ ṣàánú fún wa o, ẹ má jẹ́ kírú eléyìí tún wáyé mọ́ o. Gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ bá wa gbà tí wọn ò fi ní máa wọnú skul mọ́, torí àgékù ejò ni wọ́n tó ń ṣòro bí agbọ́n, jedejede wọn kì í jẹ́ kan yó. Bẹ́ẹ̀ bá ti ń gé wọn lọ́wọ́ báyìí ni wọ́n ti ń bọ̀rùka sí i lẹ́sẹ̀kẹsẹ̀. Nǹkan tó máa ṣe wà nínú wọn, èèyàn máa jẹ kúrú kó tán àwọn agbésùmọ̀mí ìyá tó máa gbọ́nwọ́ ẹ̀ sáwo. Ẹ tún rí àwọn kan tí wọ́n lọ pàǹpàkúpa ní church. Ẹ bá wa dẹ́kun gbogbo eléyìí, kírú eléyìí má ṣẹlẹ̀ mọ́. Ẹ bá wa dáwọ́ gbogbo nǹkan ìdúró. Ẹ̀yin ìjọba wa, ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ fi hàn ní ìsìn wípé ẹ̀yin níjọba lé wa lórí, kì í ṣagbésùmọ̀mí. Ẹ túbọ̀ máa jẹ́wọ́ agbára yín fún wọn lọ. Ẹ jẹ́ kó máa mọ̀ pé ẹ̀yin níjọba. Agbésùmọ̀mí, níbo la gbésùmọ̀mí ti wá? Ta ló ń jọ máa kó wárápá níwájú ọmọ akúyányán? Ta la gbésùmọ̀mí níwájú ìjọba orílẹ̀-èdè wa? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwa ti rò pé bóyá bandits ló lágbára jù ìjọba lọ ni. Eléyìí tẹ́ ṣe, ẹ ti wá fi hàn wá wípé bandits bastard ni wọ́n níwájú yín. Àwa náà dẹ̀ ti gbà bẹ́ẹ̀. Ẹ ṣé o, ẹ̀yin ìjọba wa. Ibi tó bá kù sí, ẹ bá wa túbẹ̀ ṣe o. Ẹ má yẹ kírú eléyìí ṣẹlẹ̀ mọ́ o. Gbogbo àwọn tó sì ń ṣiṣẹ́ burúkú yìí táwọn bandits la rí o, àwọn agbénipa, àwọn górígọ́rùn, àwọn náà sì wà o. Gbogbo wọn ẹ bá wa ṣàwárí wọn, ẹni tẹ́ ẹ bá ti mú ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ gé orí wọn dá bí àfáà kan tí mo wo fídíò wọn. Gbogbo ẹni tó bá ti fẹ́ dà wà láàmú nílùú ìtọ́fẹ́ já nísinmi, ẹ bẹ́ orí wọn dànù fẹ́ú, ẹ jẹ́ kán lọ sinmi, káyé lè sinmi. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin ìjọba wa. Bàbá wa President Bola Ahmed Tinubu, Governor Ṣèyí Mákindé, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin security pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín o. Yorùbá ni wá entertainment ń dúpẹ́ o. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ń dúpẹ́. Gbogbo bloggers ló ń dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo abiyamọ àgbáyé ló ń dúpẹ́ lọ́wọ́ yín. Pátápátá gbogbo wa la dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o, a dúpẹ́ o. Appreciation wa rèé o. Àmọ́pẹ́ wa wá. Ẹ ṣé sà, ẹ ṣé mà, ẹ tún máa ṣe. Dúpẹ́ o, ìjọba àpapọ̀. Bàbá wa Ahmed Tinubu, Bola Ahmed. Congratulations! Welcome! Congratulations! Life attacking roundabout. This is the rescue team. Congratulations! Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló ń lọ yìí. Congratulations sir. Thank you Nigerian police. Thank you. Welcome. This is Ògbómọ̀ṣọ́ Focus TV. Oríta Taki Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations Nigerians. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Sunday Igboho ọmọ aládìkún, ó láyọ̀ láti sọ fún yín pé gbogbo àwọn ọmọ àti tíṣà àtolùkọ́ àti píríncípà ìjọba ti gbà wọ́n o. Breaking news, ìjọba ti gbà wọ́n. Ó sì ti kó àwọn agbésùmọ̀mí 8. Ọ̀pọ̀lọpọ̀ wọn pàdánù ẹ̀mí nígbà tí ojú ogun le. Kábíyèsí Olódùmarè. Sunday Igboho pè mí. Ó ti kó wọn o. Àwọn agbésùmọ̀mí 8. Wọ́n sì ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwọn ọmọ iléèwé àti píríncípà àtolùkọ́ tó kù. Tí ní ládìẹ́ tó kó èèmọ̀ bọ̀. Ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa sí ẹ̀.
kọ́kọ́ sí ààrẹ sí èèyàn 25. ọ̀yẹ́ máa sí ààrẹ. wọ́n ti mú wọn àwọn tí wọ́n lọ rèé kó àwọn ọmọ iléèwé. wọ́n sì ti gba gbogbo àwọn ọmọ iléèwé lẹ̀ fọkànbalẹ̀. ta ló wá ń pé èéṣe tí tèmi pọ̀ pẹ̀lú Sunday Igboho? kí ló dé tí ẹ̀ ń perí mi? kí ló dé tẹ̀ kẹnubọ Sunday Igboho? kọkùnrin ó réjò kóbìnrin ọ̀pá. àní ká gbá gbogbo ẹsẹ̀ ìbàjẹ́ kúrò lọ́dọ̀ wa. ẹ máa sí ẹ̀ breaking news. ọ̀pẹ ńlá la dúró. ìjẹ́ ẹ mọ̀ wípé n tó ṣe àkàlàmọ̀gbò wọ́n fi dẹ́kun ẹ̀rínrín. bọ́ bá ṣe gúnugún yóò wòrò kọ̀kọ́ mórí ẹyin. n tó ṣe àwọn ìjọba eléyìí tó fi lé ní 50 ọjọ́ kí wọ́n ó tó rí àwọn ọmọ iléèwé ìgbà àtolùkọ́. ó ti ṣe ìjọba kan rí tí wọ́n rí wọn gbàdò ní ọlọ́run. ẹ̀jẹ̀ ń sẹ́kọ̀ọ́ dínà abẹ. ó ti ṣẹlẹ̀ síjọba Nàìjíríà rí tí àwọn ọmọ ti dọmọ ọlọ́mọ tí wọ́n ti daya aláya tí wọ́n ti ń bímọ. báwọn agbésùnmọ̀mí ẹ̀ka dànsákì fúnjọba Bọ́lá Ahmed Tinubu. túgà já àwọn ọ̀sán ránsọ́ọ̀mù o. ọ̀pọ̀lọpọ̀ wọn ti bálẹ̀ lọ wọ́n sì kó 8 sángílítì nù wọn.